Aleykum warahmatullahi wabarakatuh. Wa aleykum salam warahmatullahi wabarakatuh. Ọmọ ẹ̀rọ kò kí ni orúkọ yín mà? This is Yusuff, Hidayatu Yusuff. Hidayatu Yusuff. Alhaji Hidayatu Yusuff. Alhaji Hidayatu Yusuff. Ẹkùnrin. Àwa ni ẹ. Ẹ̀rọ kò iléeṣẹ́ òní ẹ bá lọ sí Mẹ́kà. Ya Yusuff. Al-Yusuff International Travel Center. Ó da gan. Wọ́n tọ́jú wa. Wọ́n tọ́jú yín gan. Kọ́mpìnì tó da ni. Allahu Akbar. Agbádùn. Bẹ́ẹ̀ bá tún fẹ́ lọ́ngbà mi ìdálẹ́ máa bá lọ. Òun náà ni máa bá lọ. Òun lè máa bá lọ. Lágbára Ọlọ́run. Ìmọ̀ràn lẹ́wọ́n fẹ́ fún àwọn tí wọ́n tí ì lọ kún lè bá gbọ́n lọ. Àmọ̀ràn ni pé wàláì kí wọ́n tẹ̀lé Al-Yusuff ẹni dáadáa ni ó káràmásìkì wa ó dẹ̀ fún wa lóúnjẹ ó tọ́jú wa kódà kò fìyà jẹ wá o oúnjẹ àjẹyó àjẹsẹ́kù. ẹ bá a ṣàdúrà fún iléeṣẹ́ náà kí iléeṣẹ́ náà máa gbòòrò sí. Olúwa dákun jọ̀ọ́ Olúwa bí a ṣe lọ bá a ṣe dé yìí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo tọrọ àlùbáríkà fún Al-Yusuff àti Yahya Koyum Ọlọ́run dákun jọ̀ọ́ Ọlọ́run ní ṣe tìlágbá wàhálà ò ní dé bá wọn wọ́n ti ń ṣe wọn ṣe mọ́ Ọlọ́run ní fi ṣàdánwò Ọlọ́run fún àlùbáríkà iléeṣẹ́ tó dá ní o ẹ bá wa tẹ̀lé o òun náà làwọn máa tẹ̀lé nígbà gbogbo ọlọ́lá ọlọ́kọ̀ ọ̀dà